àwa ọmọ ilẹ̀ Yorùbá mo fẹ́ ká lọ gbáradì nítorí pé kí ni ìrìn àjò yìí kò ní pẹ́ mọ́. Yorùbá náà ń pariwo pé mi ò gbọ́dé tó ń sọ jẹ́ lọ gbèdè tèmi ohun tó ti máa gbọ́ tí máa lè sọ tàbí tó máa lè gbèdè mi yé tá a máa gbọ́ra wa yé tá a jọ máa ṣàkóso ara wa. Ìrìn àjò yìí ó máa lọ láìpẹ́ láì jìnnà bí Olúwa ti ń sọ nípa rẹ̀. Olúwa fẹ́ ya omi kò lára omi. Olúwa kò ti tó àkókò láti yẹ kíni o láti gba àwọn ènìyàn kò lára ìlú àti inú èdè amúnisìn. Bẹ́ẹ̀ kọ́ mọ̀ ní wípé ẹni tá a gbéṣẹ́ lé lọ́wọ́ ní sáà tó wà yìí tí wọ́n bá ṣiṣẹ́ náà ní títí di sáà tá a fún wọn ìjọba náà àgbàdé náà kò lórí wọn. Bóyá wọ́n fẹ́ bóyá wọ́n kọ̀ ohun Olúwa ni ó máa wá sí ìmúṣẹ. Welcome to iSeen TV. Please like, share, comment and subscribe. Thanks for watching. Kí wa káàbọ̀ sórí ìkànnì lónìí ní gbogbo ibikíbi tẹ́ ti wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣé ò tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. iSeen TV yín náà lélẹ́yìí ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò ó lọ́wọ́lọ́wọ́. Ẹ ti mọ̀ wípé òdu ni wá kì í ṣe àìmọ̀ fólókò tẹ́ ẹ bá dẹ̀ ti rí wa báyìí ẹ ti mọ̀ wípé ó ti nídìí náà nìyẹn o torí pé lónìí àgbà ìránṣẹ́ Ọlọ́run ni mo gbé wá. Àgbà ìránṣẹ́ Ọlọ́run ni mo gbé wá lónìí torí pé ó ti ń gbà wá lọ́jọ́ tó ti pẹ́ láti rí bàbá ṣùgbọ́n a rí oore ọ̀fẹ́ yẹn gbà lónìí láti rí bàbá a kí yín káàbọ̀ sórí ìkànnì iSeen TV gbogbo ọmọ Nàìjíríà gbogbo àgbáyé ló ń wò yín lọ́wọ́lọ́wọ́ a fẹ́ kí ẹ bá wa dá orúkọ yín kẹ̀dẹ̀ bá wa gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ tó ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣé. Orúkọ mi ni Prophet Emmanuel Ayọ̀délé Johnson. Mo fi àkókò ìgbàdúrà fún gbogbo ẹ̀dá tó ń wò mí lábẹ́ ìkànnì yìí wípé ní orúkọ Jésù ògo rẹ ò ní kú dànù bí èlùbọ́. Àmín àmín. Agbára tí ń ṣiṣẹ́ ibi lórí ayé rẹ tó ní pé ò ní gájú bó ṣe wà lọ bó ti ń wò mí agbára náà lónìí ó dòkú. Àmín Jésù. Agbára tí ń gbé ni dìde èyí tó gbé Jésù dìde kúrò nínú òkú agbára náà ó gbógo rẹ dìde. Àmín Jésù. Ẹ̀rọ àánú gbà Jésù agbára wa. Bàbá ẹ ṣé o ẹ káàbọ̀ sórí ìkànnì iSeen TV ní gbogbo ibikíbi làwọn èèyàn tó ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ti ń wá yín fún láti rí yín torí pé a ti gbọ́ àwọn oríṣiríṣi nǹkan tí Ọlọ́run lò yín fún àti oríṣiríṣi nǹkan tí Ọlọ́run ti bá yín sọ tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ bẹ́ẹ̀ pé lóòótọ́ bẹ́ẹ̀ náà lórí ìdí nìyẹn tá a ṣe ń wá yín àdẹ̀dúpẹ́ parí ọ̀fẹ́ yẹn gbà lónìí ṣùgbọ́n lórí nǹkan tí Ọlọ́run rán yín gan sí gbogbo àgbáyé àti pàápàá jùlọ orílẹ̀-èdè Yorùbá ìyẹn ló tiẹ̀ gbé àwa wá lónìí torí wípé a fẹ́ gbọ́ nǹkan tí Ọlọ́run ní fún orílẹ̀-èdè Yorùbá Nàìjíríà àti ààrẹ Tinubu ní Ìgbòho ní bàbá Akíntóyè ní gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa lápapọ̀ ẹ ṣé o ẹ ṣé bàbá àwọn èèyàn fẹ́ gbọ́ yín báyìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Tí Ọlọ́run bá ti sọ dandan ni kó wá sí ìmúṣẹ. Ìrìn àjò nípa ti Yorùbá nation ìran yìí Olúwa ti fi wọ̀n mí bí ọdún 3 sẹ́yìn tó jẹ́ wípé mo dẹ̀ máa ń sọ nígbà mi níkankan nígbà tí mo máa ń ṣe àwọn program inú ìjọ tàbí níbòmíì wípé Olúwa ń sọ pé nípa ti Nàìjíríà yìí láìpẹ́ oníkálùkù ó máa gba titi ẹ lọ. Ìrìn àjò ọmọ ìyá 3 oníkálùkù á dá dúró láàyè tirẹ̀ Yorùbá dúró láàyè tirẹ̀ ní gédégbé nítorí pé ohun Olúwa ni àṣẹ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni. A fi ìran yìí wọ̀n mí bí mo ṣe sọ a wá fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú Bíbélì fún mi. A sọ nípa rẹ̀ nínú ìwé orin Dáfídì Psalm 12. A sọ nípa àwọn ìrìn àjò wípé kí àwọn tí wọ́n mú àwọn ènìyàn sìn Olúwa ti gbọ́ ohùn àwọn ènìyàn wípé wọ́n ń sunkún wọ́n wà níbì kan tá a kó wọn sí àhá wọn mọ́ gágágá àwọn èèyàn wá ń pariwo nínú ìrìn àjò yìí ohùn oníkálùkù ó yàtọ̀ síra wọn elédè kìíní wá ń bí lédè pé òun ò gbọ́n tó ń sọ jẹ́ kí n lọ bá ẹni tí ó lè gbé èdè mi elédè kejì ń sọ pé omi náà gbọ́n tó ń sọ jẹ́ n lọ bá kíní oníkíní elédè tèmi bẹ́ẹ̀ náà ni Yorùbá náà ń pariwo pé mi ò gbọ́dè tó ń sọ jẹ́ n lọ gbé èdè tèmi ohun tó ti máa gbọ́ tí máa lè sọ tàbí tó máa lè gbédè mi yé tá a máa gbọ́ra wa yé tá a jọ máa ṣàkóso ara wa
ìrìn àjò yìí ó máa lọ láìpẹ́ láì jìnnà bí Olúwa ti ń sọ nípa rẹ̀. Olúwa fẹ́ ya omi kúrò lára omi. Olúwa ní òun fẹ́ ya omi kúrò lára omi. Omi òkè á dúró, omi ìsàlẹ̀ á dúró. Bẹ́ẹ̀ ló Olúwa àwọn ọmọ ogun sọ. Nítorí náà ẹ yẹ kí ìfojúsọ́nà nípa ìrìn àjò yìí tí kò sí ẹ̀dá alààyè kan tó lè dá dúró, kò sí agbára náà lábẹ́ ayé tàbí ọ̀run tí kò sọ pé kí ni o kó má rí bẹ́ẹ̀, nítorí pé òun Olúwa ni. Ohun tí mo fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ ni wípé, tàbí tí mo fẹ́ kí wọ́n máa gbàdúrà ní wípé Olúwa ya omi kúrò lára omi. Ara ni àwọn ènìyàn ní ti Nàìjíríà. ní ti Nàìjíríà. Nítorí náà àwa ọmọ ilẹ̀ Yorùbá, mo fẹ́ ká lọ gbáradì, nítorí pé kí ni ìrìn àjò yìí kò ní pẹ́ mọ́. Pé kó gbáradì. So bó ti rí nìyẹn. ẹ ṣé àwọn ìbéèrè tèmi fẹ́ béèrè, torí Olúwa ti ń bá yín sọ ti pẹ́, ṣùgbọ́n a sì tún rí àwọn èèyàn kan tí wọ́n ṣe ń ta kò lára àwọn ọmọ Yorùbá pé sẹ́ẹ̀ àní àwọn ò fẹ́ kíkiní kò ṣeé ṣe. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, kí ni ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, kí ni nǹkan tẹ́ ẹ lérò pé lè ṣẹlẹ̀ sírú wọn, àbí kí ni àmọ̀ràn tẹ́ ẹ tiẹ̀ fẹ́ fúnru wọn gan? Ẹ ṣe olóòtú, lóòótọ́ àti lódodo kò lè ṣàmúláì má rí bẹ́ẹ̀, nítorí pé irú ìrìn àjò bẹ́ẹ̀ ó ti ń wáyé, ó ti pẹ́. Fi ìrìn àjò ilẹ̀ àwọn Ísírẹ́lì, àwọn náà iná ọmọ ìyá Jósẹ́fù, àwọn ni wọ́n ta iná ọmọ bàbá Jósẹ́fù ni wọ́n ta Jósẹ́fù sílé àjèjì. Àwọn sọ pé gbọ́ àwọn ò ní gbà kí o jẹ́ kí ni o kí o darí wa, àwọn ò ní gbà kí o jọba lé wa lórí. Àárínà àwọn èèyàn bẹ́ẹ̀ lóòótọ́ tó jẹ́ pé nínú àwọn ilẹ̀ Yorùbá tó máa nípa àwọn ò ní gbà fún ẹnìkan náà bí a tó dìde láti jẹ́ adarí, nítorí pé ohun tí wọ́n jẹ tàbí ohun tí wọ́n ti ń jẹ lọ́dọ̀ àwọn kan, tí wọn ò ní fẹ́ kí ni o kí òun ní tóun jẹ́ kí ni o kó darí wọn. Ṣùgbọ́n tí mo fẹ́ kọ́ mọ̀ ni wípé bóyá wọ́n fẹ́ bóyá wọ́n kọ̀, ohun Olúwa ni ó máa wá sí ìmúṣẹ. máa wá sí ìmúṣẹ. bẹ́ẹ̀ ni ìtọ́ ni pẹ̀lú gàdé tiẹ̀ sọ yẹn bàbá, ó tún wá ń rántí náà wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ganan tí wọ́n ń gbógun ti olóyè Sunday ọmọ Adéyẹmọ, tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, torí pé ó sì ń jà fún ìran rẹ̀ ní gbogbo nǹkan tí ọkùnrin yẹn dẹ̀ wá ń sọ níjọ́ kìíní àná, òun ló wá ń ṣẹlẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni. àwọn tó dẹ̀ yẹ jẹ́ wípé àwọn gan tó yẹ pé wọn ò tiẹ̀ lè ṣe ìdákanú nǹkan tó ń ṣe yìí, àwọn ganan tó wá ń gbógun tì pé sẹ́ àwọn ò fẹ́ kí kinní kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Irú àwọn èèyàn yẹn kí la lè perú wọn gan? Ẹ ṣe olóòtú, irú àwọn èèyàn yìí àwọn là ń pè ní àwọn alábòsí, àwọn afẹ́jẹ nídìí mọ̀dàrú, àwọn tí wọ́n ń ti ẹ̀yìn gba rìbá. Kò dẹ̀ sí yẹ kó má rí bẹ́ẹ̀, nítorí pé nínú ìrìn àjò Yorùbá àwọn kankan wà tó jẹ́ wípé ègún kan ti ṣíwájú. Ìyẹn ni ègún wípé kí ni ẹnu má kò. Bóyá yẹn náà tiẹ̀ ló wá ń yọ wálẹ̀ báyìí. Òun ló ń ja ìran Yorùbá. Kò bá má jẹ́ bẹ́ẹ̀, ìrìn àjò Yorùbá ti wáyé tipẹ́. Ṣùgbọ́n ègún ni. Ó ní àwọn bàbá ti jèso àjàrà, eyín kà wọ́n ọmọ. Àwọn ọmọ ni kán wá ṣe kí ni o, kán wá gbàdúrà pé kí ni a gbọ́dọ̀ èso àjàrà yóò gbọ́dọ̀ kí ni o, kò gbọ́dọ̀ tó máa kà wọ́n léyìn mọ́. Bí àwọn yìí mo máa rọ̀ wọ́n ní pé kí ni o, kí wọ́n padà sílé, kí wọ́n wo ohun tí Olúwa fẹ́ ṣe nípasẹ̀ nǹkan tá à ń sọ yìí. Nítorí pé ìrìn àjò yìí ohun tó máa dára fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni. Ó dẹ̀ máa dùn, ó dẹ̀ fẹ́ kí ni o, ó máa lárinrin fún ìran náà, tí wọ́n bá lè ṣe kí ni o, tí wọ́n bá lè tẹ̀lé ẹni tí Olúwa gbé síwájú ní sáà tá a wà yìí. Nípa ti ààrẹ ọmọ Yorùbá ni, nínú àwọn ohun tó Olúwa ti sọ wípé ó máa ṣẹlẹ̀ ni wípé òun yóò mú kan dìde nínú àwọn èdè yìí láti gba àwọn ènìyàn kúrò nínú ìyà tá à ń sọ nípa rẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó Olúwa bá gbéṣẹ́ lé lọ́wọ́ tí ò bá ṣe é, àá gbà kúrò lọ́wọ́ rẹ̀, àá fún ẹlòmíràn. Pé tó Olúwa bá gbéṣẹ́ tí wọn bá ti jẹ́ṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, ẹni tá a gbéṣẹ́ lé lọ́wọ́ láti ṣe kí ni o, láti jẹ́ iṣẹ́ náà, tí ò bá ti jẹ́, àá gbé kúrò lọ́wọ́ rẹ̀. Irú ìrìn àjò yìí a gbéṣẹ́ fún Mósè.
Mósè láti kékeré ayé rẹ̀ wípé ìwọ ló máa kó àwọn ènìyàn kúrò ní kíni o ilẹ̀ ìlú ní ilẹ̀ Íjíbítì. A rí wípé láti kékeré yìí ọmọ bàbá yìí ó rìnrìn àjò yẹn ó dẹ̀ ṣe tó jẹ́ pé ó kó àwọn ọmọ Ísírẹ́lì yìí ó kó wọn dé ilẹ̀ ìlérí. Bẹ́ẹ̀ náà ni Jósẹ́fù tà sílẹ̀ àjèjì, ẹni tá a gbé síbẹ̀, ohun tó Olúwa ń sọ wípé tí ò bá jíṣẹ́ ní sáà tó ń fún ní àkókò tó wà yìí kó tó kúrò lórí oyè yẹn, a máa jẹ kí ni a máa yí adé náà kúrò lórí rẹ̀, a sì máa gbé fún ẹni tó sàn jù lọ. So bó ṣe jẹ́ nìyẹn. Tí ò bá ti jẹ́ iṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kábàwò náà àwọn náà ń wò bí ẹni wípé torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa sọ pé aṣíwájú náà ti jà fún ìran Yorùbá rí pé ó ṣe wá jẹ́rú àkókò báyìí tó jẹ́ pé wọ́n á rí orí ọ̀fẹ́ yẹn ni wọn ò wá ṣe àwọn nǹkan yẹn. Ìgbé kí ló lè fà á gan tí mo fi gbé ìgbésẹ̀ láti ẹ̀ ti wo ọ̀nà tí gbogbo ọmọ Yorùbá tiẹ̀ ń rò pé kán tiẹ̀ wo bẹ̀ pé aṣíwájú ò tiẹ̀ wo bẹ̀ rárá, kí la lè sọ pé fà á. Ohun tí mo rò ńbẹ̀ ni wípé wọ́n wò pé bóyá lákòókò tí àwọn bóyá táwọn bá gbé ìgbésẹ̀ yìí ó lè àwọn ọmọ bó ṣe lè jẹ́ àwọn òdẹ fẹ́ yẹ kí bóyá kí ó jẹ́ pé nípa ọba tó jẹ tìlú túrú tòrò orúkọ ẹ̀rọ ò ní parẹ́, ẹni tó dẹ̀ jẹ tìlú dáa bẹ́ẹ̀ ni orúkọ ẹ̀rọ pẹ́. Ṣùgbọ́n tí mo fẹ́ kọ́ mọ̀ ni wípé ẹni tá a gbéṣẹ́ lé lọ́wọ́ ní sáà tó wà yìí tí wọ́n bá ṣiṣẹ́ náà ní títí di sáà tá a fún wọn, ìjọba náà àgbàdé náà kò lórí wọn. Bẹ́ẹ̀ ni. Tí wọn bá lè jẹ iṣẹ́ náà. Bẹ́ẹ̀ni, nítorí agbára àti àṣẹ ó wà lọ́wọ́ ní sáà yìí fún ọmọ ilẹ̀ Yorùbá láti lò. Tọ́ bá dẹ̀ rọ́pò òkè àwọn kọ̀ láti sọ pé àwọn ò jẹ́ṣẹ́ náà nítorí ara wọn ni tàbí nítorí àwọn èèyàn kan tàbí nítorí àwọn èdè kan, àwọn ò jẹ́ṣẹ́ náà, á gbàjọba náà kúrò lọ́wọ́, á sì gbé fẹ́ni tó sàn jù wọ́n lọ. tó ti sàn jù wọ́n lọ. Ọ̀rọ̀ ńlá leléyìí o, ọ̀rọ̀ ńlá gbáà ni. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá lé, mo lérò pé ẹ̀ ń fi ọkàn bá wa lọ lórí àwọn ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ ńlá ni àwọn ọ̀rọ̀ tó ń jáde yìí. Bàbá ẹ ṣé. Ní ìbéèrè tèmi wá fẹ́ béèrè báyìí, ó ní wípé a rí wípé ọ̀rọ̀ Yorùbá Nation yìí àwọn èèyàn plan ti wà lóríṣiríṣi dápọ̀ ọ̀pọ̀lọpọ̀ gẹ́tẹ̀ ti gbọ́ àsọtẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn tó wá ń sọ ọ́n sí pé àsọtẹ́lẹ̀ kọ́ làwọn nílò mọ́járe pé ìmúṣẹ làwọn nílò. Kí ni advice tẹ́yin lè fún àwọn èèyàn báyìí tẹ́ni àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ àsọtẹ́lẹ̀ mọ́ pé ìmúṣẹ làwọn wá? Advice tí máa lè fún àwọn èèyàn ni pé ìran ọba kan jẹ nígbà kan tí kò rántí Ísírẹ́lì nílẹ̀ Íjíbítì. Ìlérí tí ń wá ní ilẹ̀ Ísírẹ́lì nílẹ̀ Íjíbítì nígbà àjèjì pé a máa gbé ọ nìkan dìde tó máa gbà wọ́n kúrò nínú oko ìrú. Ìyẹn bẹ́ẹ̀, a sọ nípa Jésù Kristi náà wípé ẹnìkan a máa gbé dìde ó máa jẹ́ olùgbàlà aráyé tó máa gba àwọn ènìyàn kúrò nínú sílẹ̀ nínú èrú, inú ìyà àti inú ìgbèkùn tí wọ́n wà. Wọ́n wá ń retí ìgbà wo ló fẹ́ dé, ìgbà wo ló fẹ́ yá, báwo ló fẹ́ yẹ. Oníkálùkù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run wòlíì láti jáde, wọ́n ti wá, wọ́n ti lọ, wọ́n gbìyànjú, wọn ò rí ṣe nítorí pé àwọn kọ́ la gbélé lọ́wọ́. Lóòótọ́ àti lódodo ní sáà tá a wà yìí, ẹni tá à ń wò gẹ́gẹ́ bí olùgbàlà láti gba Yorùbá, ìran Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tá a wò lóòótọ́ àti lódodo nínú ìrìn àjò yìí. Ìyìn tí mò ń rí nínú ìrìn àjò yìí pé a gbé àwọn kan dìde fún a pè wọ́n ní first runner, àwọn tó máa ṣiṣẹ́ yẹn síwájú tó máa pín ọ̀nà fáwọn kan tó máa ṣe kí n tó máa fi rìn ńbẹ̀. So àwa ní ká ní ìdákọ̀ró nínú ọkàn wa wípé láìpẹ́ yìí nínú ìran tí mò ń wò yìí ìpẹ́ mọ́, àwa ọmọ Yorùbá ní ká gbéra ni pé ní àkókò tó bá ti tó tàbí àsìkò tó bá ti yá àṣetán láti kí ni o láti dìde. Bàbá Sunday Igboho àti bàbá Bánjí Akíntóyè, ìgbọ̀nràn mi ni wípé kó má jọ sùn wọn, kó dẹ̀ má rẹ̀ wọ́n, kó máa tẹ̀síwájú nítorí pé kì í ṣe ohun tí
ó kàn máa sáré wálẹ̀ kan. Bí nǹkan bá máa dáa, á kọ́kọ́ ní àwọn ìdojúkọ kan, àwọn kankan máa jáde tó máa di dàbí àwọn àfòmọ́ tó ò ní fẹ́ kí nǹkan yẹn kó tètè yá. Àwọn ní láti wá fi ọkàn balẹ̀ kí wọ́n máa ṣiṣẹ́ síwájú. Tó bá tó àsìkò kan, ìgbìyànjú wọn yẹn Olúwa máa dé ládé. Kó má sún wọn, kó má jẹ́ ó sú àwọn, kó má jẹ́ ó rẹ̀ àwọn, kó máa tẹ̀síwájú nítorí pé òun Olúwa ni. A máa yá omi kúrò lára omi sà. Tí gbogbo ojú dẹ̀ máa rí. Tí gbogbo ojú dẹ̀ máa rí. Tí etí gbẹ̀ máa gbọ́. Tí gbogbo èdè dẹ̀ máa sọ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ló lọ àwọn ọmọ ogun sọ. Ṣé so ní kúkúrú ni wípé nínú ẹ̀mí gan Yorùbá Nation ti lọ, ó kàn kú físíkà nígbà ẹ̀. So àwọn tó Olúwa fi síwájú láti máa rìnrìn àjò náà kó máa tẹ̀síwájú, kó má sú wọn, kó má rẹ̀ wọn. Lótìtọ́ nínú ìrìn àjò bẹ́ẹ̀ ìdojúkọ máa pọ̀ tá a dẹ̀ ń rí lóòótọ́, ṣùgbọ́n kó má jẹ́ ó sú wọn. Olúwa dẹ̀ ràn wọ́n lọ́wọ́. Àmín. Á kún wọn pẹ̀lú agbára. Àmín, àmín, àmín. Ẹ̀tọ́ Yorùbá Olúwa máa gbà fún wa. Àmín, àmín. Ẹ ṣé. Torí àkókò náà ni ó sì wù mí kí n máa béèrè àwọn ìbéèrè sí i. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ àwọn tó ń wo ètò yìí náà kàn jàǹfààní láti ara oore ọ̀fẹ́ tọ́lọ́run fún yín. Irú àwọn èèyàn wo ni wọ́n lè jàǹfààní ìpè yín gan? Mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ ní ṣókí sódà torí mo fẹ́ káwọn èèyàn jàǹfààní láti pàṣẹ ètò yìí ká lè pè yín pé bàbá ẹ gbàdúrà fún mi, ẹ jẹ́ kébì náà jẹ lára oore ọ̀fẹ́ ìpè yín, ẹ bá mi sọ fún àwọn èèyàn kan lè mọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni Olúwa ti ṣe. Bẹ́ẹ̀ni. Tí Ọlọ́run ti ṣe fún ara rẹ̀. Bẹ́ẹ̀ni. Ní ààyè àwọn tó ń wojú Olúwa fún ọmọ, àwọn ọlọ́jọ́ pípẹ́ tolúwa dẹ̀ tó ń dá lára, tí ó dẹ̀ ń fún wọn nípasẹ̀ ìpè yìí àti iṣẹ́ ìránṣẹ́ yìí. Ọlọ́run ni kì í ṣe ènìyàn sá. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ náà ni àwọn tó ń wojú Olúwa fún ọkọ. Bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pé wọ́n ń wojú Olúwa láti travel abroad. Olúwa ń gba físà fún wọn. Inú ìlànà yẹn àwọn ọlọ́mọ ni o, a fẹ́ bímọ, à ń fẹ́ ìrìn àjò lóyìnbó, à ń wojú ọkọ ni, à ń wojú iṣẹ́ ni, gbogbo nǹkan tó lè jẹ́ ọ̀rọ̀ àṣẹ ni. Tèmi ní kékeré gbàdúrà fún ìrìn àjò yẹn, ohun tó ń béèrè fún, ohun tó ń fẹ́, Olúwa ní kí n bá ti gbàdúrà fún ẹ bó ṣe fẹ́ yẹn, bó tẹ̀ ṣe máa rí nìyẹn ní gbogbo anything tó bá fẹ́ níwájú Ọlọ́run. Níwájú Ọlọ́run. Ẹ ṣé. Tó bá ní kò sí wòlíì mọ́ Nàìjíríà, wòlíì ẹbí wọn tàbí ìdílé wọn ti kú. Kábíyèsí bàbá. Ẹnìkan ló sọ̀rọ̀ kan nínú Bíbélì, kò sí kíni, ó ní kò sọ́lọ́ mọ́ ní Ísírẹ́lì, Ọlọ́run ìdílé tiẹ̀ òun ló kú. Gbogbo èèyàn tó ń wò mí, gbogbo ojú tó ń rí mi, wòlíì ń bẹ ní Nàìjíríà tó sì dúró tó ṣe kíni tí ò dẹ̀ sí kíni tí wọ́n yẹsẹ̀ tí wọ́n dẹ̀ sọ pinnu. Ìwọ ni kó o mọ ibi tó ń rìn sí. Ìwọ ni kó o mọ àwọn tó ń bá tò. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ni lónìí ni ó jẹ́ wípé wọ́n ti jẹ dòdò nínú àwọn wòlíì tá à ń sọ, ẹnu wọn ò dẹ̀ ṣe kí ni kò sòdodo mọ́. Ṣùgbọ́n jẹ́ ìsọ̀ kankan fún ọ, òun fẹ́ kó mọ̀ ní pé wòlíì ń bẹ, àṣẹ dẹ̀ ń bẹ, ìpè dẹ̀ dájú, ó dẹ̀ bẹ títí láéláé, ayé àìnípẹ̀kan. Àmín. Ẹ ṣé, inú mi máa ń dùn náà ni tí n bá ti ń gbọ́ ọ̀rọ̀ yín. Mo wá fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ àṣẹ sí gbogbo ayé àwọn tó ń wò wá àti àwọn tí ó tún máa pè náà lẹ́yìn tó máa wo prógámù yìí tán. Ẹ bá ń sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé wọn, àwọn tí wọ́n ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ kẹ́ lè jàǹfààní pé lórí ìkànnì ICN TV náà ni àwọn ti jàǹfààní yìí. Ẹ ṣé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Gbogbo ẹ̀dá tó ń wò mí lónìí, àdàbí tó o bá ti fẹ́ afẹ́fẹ́ Ọlọ́run tó o bá ti fẹ́ sí ọ lágọ̀ọ́ ara, òun lọ̀rọ̀ tí mo ń sọ lónìí tó fi ní ṣe mọ́ ẹ lára. Gbogbo ohun tó ń béèrè ní rere níwájú Ọlọ́run, bí ilẹ̀ òní tí ń ṣú títọ̀ la máa mọ́, mo gbàdúrà ọlọ́májẹ̀mú kó darí rere sọ́dọ̀ rẹ̀. Àmín Jésù. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, tí Ọlọ́run bá lè máa ran òòrùn, tí Ọlọ́run bá sì lè máa ran òṣùpá, tí Ọlọ́run bá sì lè máa tan ìmọ́lẹ̀ ọjọ́, ẹni tó sọ pé kí òkùnkùn ayé kó bò ọ́, mo pariwo lónìí, òkùnkùn ayé náà, òṣùṣù náà, ó yá kó gbiná sọnù. Àmín Jésù. Ìwọ tó ń gbọ́ mi, mo rí ẹnìkan wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí, ohun tó ń wò lọ́kàn rẹ̀ ni pé
ǹjẹ́ ohun tó ń tẹ̀ ń sọ ṣó lè wá sí ìmúṣẹ gbọ́ mi dáadáa ohun tó fẹ́ kó mọ̀ ní wípé ọ̀rọ̀ tó ń sọ yẹn láàárín oṣù kan sígbà tá a wà yìí ohun tó ń béèrè níwájú Olúwa nígbà tó bá tó máa pè ó dẹ̀ máa bẹ sọ pé dádì ó ti rí bẹ́ẹ̀ ni Ọlọ́run àṣẹ dẹ̀ fàṣẹ sí bẹ́ẹ̀ bí o ti ń gbọ́ mi yẹn ọ̀rọ̀ rẹ ó dayọ̀ ó tún rẹ́kún mọ́ ìbànújẹ́ ti jẹ́ tiẹ̀ mọ́ ògo rẹ bú jáde ìwọ tó ń retí ọmọ ẹnìkan bẹ́ẹ̀ yẹn ó ń retí físà ìlú òyìnbó ẹnìkan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n fẹ́ ṣàánú wọ́n fẹ́ rántí ẹ̀ sí rere ṣùgbọ́n òwò pé ọjọ́ wo lẹ fẹ́ rántí mi ó ti pẹ́ tó ti ń retí ìrànlọ́wọ́ ṣùgbọ́n bó ti ń gbọ́ prógámù ìrántí Ọlọ́run látòkè wá pọ́n rántí ẹ̀ sí rere olọ́rọ̀ ànúgbà ó dẹ̀ ṣe rere ojú ọ̀dẹ̀ ní tiẹ̀ lọ́rọ̀ ògo rẹ lò Jésù Olúwa wa. àmín lórúkọ Jésù. ẹ ṣé o káàkiri gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé ẹ ṣé bàbá àdúpẹ́ lọ́wọ́ yín o olólùfẹ́ ètò yìí náà ní ká dúpẹ́ lọ́wọ́ yín gan ni ẹ ṣé mo fẹ́ kí ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Prophet Pastor Emmanuel Ayọ̀délé Johnson láti inú ìjọ Prince of Peace Christ Evangelical Ministry tí a gbé kalẹ̀ sí orí òkúta Èjìlá Àwórì Ogun State. God bless you indeed. ẹ ṣé bàbá ẹ ṣé fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ pe bàbá nọ́mbà àwọn náà ní wò lójú òran yín yẹn so fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ fẹ́ pè wọ́n tẹ́ bá ti pè wọ́n tó bá ti pè wọ́n àwọn èèyàn pọ̀ so ẹ má bínú ẹ sáà ní sùúrù tẹ́ bá ti pè wọ́n tí wọ́n bá ti gbé ẹ tún try títí tí wọ́n á fi gbé ẹ ṣé ò ní gbogbo bíkíbi tẹ́ ẹ ti ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ iSeen TV yín náà lélẹ́yìí ní gbogbo bíkíbi tẹ́ ẹ ti ń wò wá ẹ ṣé ò tẹ́ǹtẹ́tí sí wa ní gbogbo ìgbà. Please like, share, comment and subscribe. Thanks for watching.